call her plans. Yes, ma'am. Yes, ma'am. Baby, I'm ready. Ṣé bóun náà ló ní kí n lọ ṣáwà pé mo máa dúró dè mí? Àbọ̀ ṣì ń ṣiṣẹ́ ni. Bí irú iṣẹ́ wo ló wá gbà? Irú iṣẹ́ wo ló wá gbà báyìí? Nísìnyí tó yẹ kí èmi àti ẹjọ́ ní nice time papọ̀. Iṣẹ́ ló gbé síwájú. Babe. Babe, you okay? I'm good. Ṣé ń ṣiṣẹ́ ni? I'm still working, as you can see. But gbogbo wa tó ní kí n lọ ṣáwà ẹ̀, mo rò pé kí n tó ṣetán pé ó máa ti ṣetán ni. Ṣetán kí ni? Ó ní kó lọ ṣáwà sódà wà lè rọrùn sùn dáadáa nínú. Báwo mo ṣe fẹ́ sùn bí ti bá wò, sùn bí ti bá wò. Stop touching me, stop. Babe, now, mo kò ti pẹ́ ṣàánú mi. Kí ló pẹ́? Kí ló pẹ́? Ṣé nǹkan tá a ṣe ní last month ló pẹ́? Kí ló tó ń ṣe báyìí? Ìwọ náà gbọ́ nǹkan tó sọ. Kí ni ká ti gbọ́ ọkọ àti ìyàwó last month? Wo bí tá a wà báyìí nísìn. Ending oṣù míì láti mú báyìí nísìn. Ṣé mo kí bí i 14th or 15th of last month mo la ṣe àti ending ló ti fẹ́ dé tán ní mọ́ǹtì míì báyìí nísìn. Irú ṣòkúta náà. Ìfẹ́, just go and sleep, okay? Lọ mọ nǹkan tí máa advice mi kò ṣe. Lọ sínú fridge. Ṣé tí ẹ kó lọ bómi tó tutù kó mú tó bá ti mú tán ara ẹ kó máa wálẹ̀ yẹn kó everything will calm down. Trust me. Irọ́ o. Omi tútù. Irọ́ o. Tí n bá mu omi tútù fẹ́ sọná sílé epo nìyẹn. Gbogbo ara máa dìde ni tí n bá tún lọ ṣe yẹn. Má jẹ́ kí n ṣe yẹn o. Ó dà ṣé o máa lọ jókòó, máa lọ wo TV tí má dẹ̀ ṣe tán máa wá join ni. Àbí kí ló fẹ́ ṣe? Okay, pé ibẹ̀ láti máa ṣe àmì. God, you're so dirty. I don't know. Ṣé o mọ̀ pé tí nǹkan báyìí bá ti ń ṣọmọ ọkùnrin kó ń gẹ̀ẹ́ta rẹ̀ mọ́? Mi mọ bó ṣe ń ṣe mí náà. Ó yá pẹ̀lẹ̀, ó yá lọ máa lọ. Ṣé fọwọ́kàn mi egun tí ń dá wàhálà? Ó yá má bínú mo ti yọwọ́ mi kúrò lára ẹ̀. Lọ máa lọ. Ṣé o wà ní fọwọ́kàn mi rárá mọ́ ni? Ó yá máa lọ sí inú yàrá, I'll come and join you soon, okay? Yes. Máa wá. Bí bá rẹ̀ ṣe ń gbọ́n láì ṣe ọmọ kékeré. Ọmọ kékeré ni mí lórí nǹkan tó wà nílẹ̀ yìí o. Ọmọ kékeré ni mí o. A máa lọ mọ̀ ń bọ̀. Àbíká sáré ṣe ń bí báyìí. Ó ti bóyá kó ṣí aṣọ mi kan wọlé látẹ̀yìn. Wọ́n á kanra mọ́ mi. Lọ sùn. I love you. I love you too. Can you imagine?
Sleeping Beauty. Hey, baby. Baby. Good morning. Wake up. Baby. Yes. How are you? Good morning. Mo ní kí n sọ fún ẹ pé mo ti ń lọ ibiṣẹ́ nìyẹn. Oh, good. I know you must be tired. Osun. Yeah. Nítorí pé o ti ń lọ ibiṣẹ́, o ṣe wá jí mi. Yes, no. Fẹ́ ní kí n dágbére fún ẹ náà. Kí ló tó ń ṣe bí ẹni tí ò lọ́pọlọ? Nítorí pé o fẹ́ máa lọ ibiṣẹ́ ló ṣe wá jí mi. Kí ló ṣẹlẹ̀ sí fóònù ẹ? Can't you send me a message? So, ṣé problem wà nínú pé mo ń jáde lọ ibiṣẹ́ mo wá dágbére fún ìyàwó mi? Is there a problem in that? There is a problem there. Yes. Bisola, John, let me ask you a question. Go on. Ṣé èmi kọ́ lọ kọ́ ẹnu ilé ni? So? Nítorí pé o jẹ́ ọkọ mi, kí n má lè bá ìwí àbí? Tó bá ṣe nǹkan tó rọrùn, kí n má lè bá ìwí. Excuse me? Bá mi wí. Ṣé o kọjá àbáwí ni? Èmi lẹ́nu ẹ sí mi. Bisola ṣó mọ̀ pé I mean it's a privilege wípé onírú ọkọ alárùbáríkà tó jẹ́ wípé ó fẹ́ jáde lọ bíṣẹ́ ó ń wá dágbére fún ẹ. Ṣó mọ̀ iye àwọn kan tó wà ń ta bẹ́ẹ̀ tó jẹ́ wípé wọ́n ti ẹ̀ràn yàwó wọn rárá tó bá jáde. Body, you talk too much. Tètè máa lọ kó má bàa run late, yeah? Tó bá ti jáde bá mi palẹ̀ kiri, because I need to go back to sleep, yeah? You talk too much. You talk too much. Body máa lọ. Lálẹ́kùn yẹn dé yẹ kó ní nice day. Aláìníwà obìnrin àìfọkànkàn balẹ̀ ló ń jẹ́. Tí bá ní kí n jí nísìnyí wàhálà ni. Àìfọkàn ẹni balẹ̀ ló ń jẹ́ ká ṣìwàwù. Kò ní wá. Kò ní sùúrù o, ká nǹkan sí o, ẹ̀rọ ayé lóde, obìnrin sọ wà nù. Mo ní kọ́kọ́rọ́ ìwà wa. Obìnrin sọ wà nù. Olórí ọkọ. Mo ní kọ́kọ́rọ́ ilé wa. Ṣé kò ń ṣe nǹkan tí mo rò ṣá? Kò lè jẹ́ bẹ́ẹ̀, kò gbọ́dọ̀ jẹ́ bẹ́ẹ̀. Ìràwọ̀! Ìràwọ̀! Mami, olówó rí mi, kábíyèsí o. Jíde náà lẹ́jà òkúta òṣì. Ìràwọ̀! Má. Níbo ni mọ́tò mi wà? Mọ́tò yín. Ń bọ̀. Mo rò pé orí ẹ̀ ò pé. Má. Níbo ni mọ́tò mi wà? Ha! Àwọn dáàdì ti gbé jáde. Dáàdì ẹ̀ wo ló gbé mọ́tò jáde? Ọkọ yín. Bọ̀dé? Bẹ́ẹ̀ni. Ó gbé mọ́tò mi jáde? Bẹ́ẹ̀ni ma. Ok. Ìwọ máa lọ. Ó pàdánù ọ̀nà méjì mo dáná. Orí ẹ̀ ò pé. Wọ́n ṣe gógó. Ìyá tó jẹ mí. Ha! Ẹ ló Bọ̀dé? Ibo ló wà? Kí ló tó fi gbé mọ́tò mi jáde? Babe, ó dẹ̀ ní sùúrù now. Gbogbo story tó sọ èmi fẹ́ gbọ́. Gbogbo ibi tó wà ń kó lè wà. Má bọ̀ nísìnyí. Come back with that car. Ṣé bí mọ́tò mi wà tó lè gbé ní compound? Àwọn ni wọ́n fẹ́ jáde sọ máa gbé padà bọ̀. Right away. Èmi dẹ̀ ti kúrò nílé báyìí. All right, mo ti gbọ́, màá tọ̀ padà. Thank you. Ọ̀rẹ́, kí ló ṣe? A máa ní láti tọ̀ padà ni. Yomi pé a fẹ́ tàn padà báyìí. A máa tọ̀ padà. Oh my God. Má kọ́ mi mọ̀ mọ́, bóun tó ní gẹ̀gẹ̀ òhe.
mi ò kí lè lè wọ́n tó mi wà lọ́kọ́. I don't understand. Màmá mi ò bá tọmọ ọlọ́mọ jẹ́. Màmá mi ò bá tọmọ ìbí sẹ́jú lè dá púpọ̀ pè. Ó tètè yá yín lè bẹ́ẹ̀ ṣe lọ pẹ́ tẹ̀ fi padà. Hello, Rinsola. Wá at least orí ọkọ ẹni mo jẹ́ mo lè bá ìsọ̀rọ̀. At least wá jẹ́kẹ́. Ẹ̀dùn kí ló dé kí ló ṣẹlẹ̀? Kí ló kàn yín pẹ̀lú ọ̀rọ̀ wa? Ṣọmọlé yọké? Nǹkan tẹ́ bá wá sí ìbá ní kẹ́ face. Ṣé ti gbọ́ mi? Family problem mi àtọkọ mi ni. Okay? Excuse me. Bẹ́ẹ̀ ọdẹ, ó ṣí gẹ̀ẹ́tì mi. Ọ̀gá. Ṣé gẹ́ẹ́tì fún mi wọ́n lọ́wọ́ yẹ̀ ò pé? Bọ́dé, ibi tá a dé yìí, àwọn àgbà ní tó bá kọ́wájú sí ẹ kó o ta. Tó bá kẹ́yìn sí ẹ, tó bá ti kú wọn nìkan, kérò ara ẹ pa ò bọ̀bọ̀. Ọlọ́run, gbogbo eléyìí shit ni mi ò dẹ̀ ní stress. Yes, sir. I have a little cough, sir, in my little chest, sir. Anytime I cough, sir, it gives me a little pain, sir. Oh, cough, sir. Elanu. Okay, Pamde. It's a symbol. Yes, sir. Nǹkan ti ṣe ọ̀gá. Nǹkan ń ṣẹlẹ̀ o lábẹ́ ọ̀run yó. Nǹkan ń ṣẹlẹ̀ o nínú ìgbéyàwó. Ìṣe wa ló jẹ́ ká lè gbé dalẹ̀ láéláé lágbà wọ́n. Ẹ fúnra o ló bí ọ̀rọ̀ yó. Ẹ fúnra o kóhun tó dá máa lè bàjẹ́ o beyond repair kó tó kọjá àtúnṣe. Hello, mommy. Kalema. Ṣé ẹ lè believe pé Bọ̀dé ò tí wọnú ilé láti àárọ̀? Èmi ò mọ̀. Mo ti ń pe fóònù ẹ̀ látẹ̀ nǹkan, ó kàn decline ni. Tó bá ti ring by ó máa decline. Má ti pe more than 10 times. Ọ̀dà mo ti wọ̀. Ẹ wo, tó bá fi lè wọlé ìwà bá mi, má ṣe gé mẹ́ta la fún. Já nǹkan kò ṣẹlẹ̀. Mímọ̀ nǹkan tó dé. Ọ̀dà mo ti gbọ́. Mo ti gbọ́ sẹ́ẹ̀, mo ti gbọ́ kò sí wàhálà, mo ti gbọ́. Okay. Màá pè yín, màá jẹ́ kí n mú kó bá ṣe jẹ́. Alright ma. Gbogbo nǹkan tí mọ́mì sọ yìí, wọ́n sọ sápò ara wọn ni o. Tó bá fi lè wá bá mi ní ilé, tó bá wọlé ìwà. Àgbàpọ̀ Ọlọ́run ò kọlà. Can you imagine? Báwo lọmọkùnrin ṣe máa lọ láti àárọ̀? Wọ́n dẹ̀ ń pè ó dẹ̀ ń decline call. It's okay. Ẹ ṣá, ẹ káàbọ̀ ṣá. Ẹ ṣá. Ṣé wọ́n ti gbé mọ́tò mi wá? Ẹni pé. Àní ṣé mechanic ti gbé mọ́tò mi wá? Wọ́n ti gbé mọ́tò yẹn wá ṣá. Kọ́kọ́rọ́ wa ńkọ́? Ó wà lọ́wọ́ mọ́ mi. Ẹ ṣá. Jésù á wà pẹ̀lú yín ṣá.
ọ̀gá kò yọ kankan ṣàbẹ̀ ṣe délé ní empty àlẹ́ bá wọlé ọ̀gá ṣá. Tẹ́ni yẹn. Bébè mi ni. Bébè òṣìwọ́ ní tani. Ọlọ́run ló ń jẹ́ mi ní. Ìwọ tani. Bọ̀dé ni. Bọ̀dé òṣìwọ́ kí ló ń bá ká mo lọ sí mọ̀. Ibo lọ sí mọ̀. Wo ó ní wọnú lé ìlànà. Ibi tó ti mọ̀ ẹ ló máa padà sí ibẹ̀ ló máa lọ sùn sí. Ṣó ti gbọ́ mi? I'm not going to open the door for you. Go back to where you're coming from. Kingo ló ṣe mí. Rìsọ́lá. Rìsọ́lá kọ̀. Rìsọ́fò ni. Wọ́n ní kó padà lọ síbi tó ti mọ̀. Idiot. Padà. Má lọ. Ìrànyé lóde aláìníwá o. Bí ẹ̀kẹ́ wá sùn lọ. Are you out of your mind? Kémi wà lọ́dọ̀ ẹ̀ kí n sùn nínú kúbíkù ẹ̀. Bẹ́ẹ̀ ni sà, ẹ̀yin kàn máa sun orí bẹ́ẹ̀dì, èmi á sunlẹ̀. Ẹ wo tó kàn jẹ́ pé nǹkan tí mo rí inconvenient mo ti dáràn báyìí. Ẹ ṣe rí ẹ mọ̀ pé ibi tí mo wà yín náà ibẹ̀ náà ni mo sábọ́ksà tí mo ṣe ẹ̀fọ́ méjì náà mo ń change mo ṣe ẹ̀fọ́ kan náà lálẹ́ náà ni mo wá sa síbẹ̀ yẹn. Èmi àti tọ́lẹ̀tì jọ ń wura ọba yẹn ẹ kàn máa manage títí dàárọ̀ ọ̀la ni. You must be out of your mind. You must be out of your mind. Kémi bẹ́ẹ̀ sunú inú kíọ́sì tó sún yẹn jọ́ torí Ọlọ́run ṣé AC wà bẹ́ẹ̀. Rárá sá o, fáànù wà ń bẹ̀, ó dẹ̀ fẹ́ yín. Ẹ sà tó bá máa fi di òru tí ògìlìntì bá mú yín báyìí, ẹ máa rajú fèbóra ni. Ó ń fẹ́ yín. Ọ̀rọ̀ lásán ló ń sọ sí mi báyìí tí gbogbo ẹnu ẹ̀ ń rùn sí mi. Kémi wá lọ bẹ́ẹ̀ sunú kíọ́sì tí ò ní sí any cross ventilation bẹ́ẹ̀ kí wá lọ bẹ́ẹ̀ sùn kó máa ṣọ́ gbogbo eléyìí. Ìròyìn báyìí ní sí tẹ bá dẹ̀ ọ̀run báyìí ẹ máa la gbogbo ẹnu lẹ̀ ni. Wàá máa bá gbogbo ẹ̀ wàá máa bá gbogbo ẹ̀ jẹ́. Kémi lọ bẹ́ẹ̀ ó dà pé nǹkan ti ṣe ẹ́. Ò mọ́ kó wà okay. Nǹkan ti ṣe ẹ́ ó dáa pé baálé lu yín ó ti lù ẹ́ ó wàá mọ̀ nǹkan tó ṣe ẹ́ mọ́. Come on, open the gate for me and stop yarning nonsense. Bí ẹ dá kó ṣí gèètì yẹn tó bá bíjà láyà ìdá ṣí gèètì ni. Ọmọ àlè. Rìsọ́lá pọ̀ Rìsọ́fò ni. Ṣé bí wọ́n ló sọ fún pé kí n máa wọlé? Mo ní kó má wọlé. Mo lè ti fẹ́ jáde nìyẹn tó lọ lọ́wọ́. Tó bẹ́ẹ̀. Bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ. Aláàkọ́ mo ló ti ń bọ̀. Níbo ló ti ń bọ̀? Are you seriously asking me that question? Oh yes. Pé bo lèmi ti ń bọ̀. Jọ torí ọlọ́ṣọ́ máa ń béèrè lọ́wọ́ àgbàlagbà wípé bo ló ti ń bọ̀. Àgbàlagbà. A grown up like me. Àgbàlagbà náà dà. Ṣé nítorí pé o ti ga? Ìwọ tó lọ́pọlọ. Ìwọ ń cheat on me, right? Ládùúgbò gbogbo rẹ tí mo ti ṣe fún ẹ. You are an ingrate. Oh, More! Have you forgotten the first time I met you? Yeah? Shirt tó wà lára ẹ. Ọmọ how long tó fi wọ̀? Trouser ẹ kò péré ni mo bá ń dìde náà. You were even smelling. It was the first perfume Coca-Cola. I bought it for you. You were smelling. You were dirty. Ṣé mo ṣe fún ìtọ́ngbà yẹn nìyẹn? Èmi ni mo gbé ẹ lọ ṣe pedicure náà. Have you forgotten? Bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ. Kí ló máa ń ṣe ẹ̀yin ọkùnrin náà? Kí ló dé pé a fi bí ṣú olóore lẹ́yìn ọkùnrin? Ọmọ lẹ́lẹ̀ ni ẹ mẹ́rin. Yes! Tó bá gbé yín kúrò lórí bẹ́ẹ̀dì, ẹ máa padà drop me at last. Bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ. You can go on. I will go on. You can go on. I will go on from now till tomorrow. Trust me. You can go on and on and on I and am on. going on already. It's fine. It's good. Yes. There's no problem about that. Okay? Bí a kò lọ gbé speaker, kò gba microphone, kò bẹ̀rẹ̀ sí ní announce. You can wọ́n lọ pick me up from the mud. Kò lọ bẹ̀rẹ̀ sí ní kò máa sọ fún gbogbo ara yẹn. Ọmọ náà kéré jù nínú nǹkan sí mo lè ṣe. Okay. I will tell you that I'm crazy. No, kò sí problem. Má gba mic. Má tún gbọ́ ní gángan. Wọ́n tún lùlù sàásùn máa jó. Wọ́n mọ̀ pé wá mo sọ lórí. But you see, I really do not have time for these shenanigans. Okay? Me need time for gbogbo ọ̀pọ̀ erébé. Kémi àtẹ́jọ́ máa ká máa ta ọkọ̀ ọ̀rọ̀ sọ. I don't have time for that. Ìjà o. Sílẹ̀ kò. Ìyá alájà òkè. Wọ́n ṣe gbogbo nígbà fún ẹ. Rìsọ́lá. Rìsọ́fò. Má jẹ́ kí n change ẹ̀ fún ẹ. Change ẹ̀ fún mi. Má jẹ́ kí n change ẹ̀ fún ẹ. Change ẹ̀ fún mi. Má wojú ẹ o. Wojú mi. Rìsọ́lá máa wojú ẹ o. Wojú mi. Jẹ́ jáde ni jẹ́ jáde mi o. Ìyá alájà òkè Ó bẹ́ẹ̀. ti ní mi ò lè wọlé. Jẹ́ kí n máa lọ. Ó yá kó fò. Rìsọ́lá. Fọ́. Rìsọ́lá. Máa tí ẹ o. Lórí ẹ̀yìn máa ní pọ̀ mọ́. Ẹ wò, màmí, èmi ni mo mọ ibi tí bàtà ti ń ta mi lẹ́sẹ̀ náà. Gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ yìí, ó ti sú mi. Àbí kí ló ṣẹlẹ̀? Ẹ wò, òkèlè gbígbẹ pẹ̀lú ìrọ̀rùn. Ó sọ ju ilé tó tóbi tó gbóná pẹ̀lú wúrà àti fàdákà lọ náà. Ẹ wò, màmí. Ṣé rí gbogbo nǹkan tí Rìsọ́lá ń ṣe yìí èmi mọ̀ tí I know the reason, yeah, torí pé lówó jù mí lọ ló ṣe ń ṣe gbogbo nǹkan tó ń ṣe. But at this point ẹ wò dandan kọ́ ni kí n fẹ́ ọmọ olówó nígbà tí ó bá ní fún mi ní fọkànbalẹ̀ àbí kí ni ìtumọ̀ gbogbo eléyìí náà.
kí n ṣe tán níbi iṣẹ́ kí n fẹ́ máa lọ lé kẹ́rù dẹ̀ máa bà mí kínú mi máa dùn. Mami, mo ti gbọ́. Mo ti gbọ́ yín. But nǹkan tèmi máa ṣe tí mo fẹ́ ṣe, mami, kò sí anybody tó lè change mind me on it, and that is fine now. Ẹ ṣé, màmá bá yín sọ̀rọ̀ later. Mi kọ́ ti fóònù mọ́ yín létí, mami, màmá bá yín sọ̀rọ̀ later. All right. Àwọn àgbà ń bẹ lọ́jà wọn fọwọ́ lẹ́rọ̀, wọ́n ń wò ṣe ẹyẹ lóko, ibì kan ni ó padà já sí. Kí ló ṣe ẹ́ ń bọ̀lá tó lọ? Mo yẹ ká continue. Continue kí ni? Nǹkan tá a dá dúró. Èmi ti wà òkè. Ṣó ti yẹ? O lè wà òkè. O lè wà òkè Rìsọ́lá, mi ti come now. O ti come. Ṣé dandan ni kò kún mi? Dandan ni ara máa tù mí tí n bá come. Máa wọ̀ tó bá di next week tá a bá ti ṣe wà kún. Yes. So I can hear now. Rìsọ́lá má ṣe báyìí o, dá sáré nígbà yóò ní ìdá tí ṣe stress ṣù tí. Má fọwọ́ kàn mí. Babe. Má come next week sí. Mo lè bẹ̀rẹ̀ látẹ̀yìn bó ṣe wáyé. Ẹ̀yin kọ́ mi kò ti bẹ̀rẹ̀ rárá mi kò ti bẹ̀rẹ̀. Ṣó máa wá látán fún mi? Ṣó mọ̀ pé tí n bá kàn inú máa kan mí ni. Inú rẹ̀ pọ́n lọ mu omi tútù máa ń sọ fún mi tútù máa ń ṣiṣẹ́. Kí ló ṣe é? Má ṣe báyìí. Ó dá ọmọ kan jẹ́ kí n kàn wọlé kí n jáde tí má ti wọlé lẹ́ẹ̀kan máa kàn. Ṣáà máa fọwọ́ kàn mí, mo ti sọ fún tó bá di next week wà kàn mí, that's it. Kò dé jọ náà, ìyá jẹ́ kí n kàn ṣe díẹ̀ látẹ̀yìn. Stop! Sọ lórí tó ń kanra mọ́. Ti láìkì kíní jù. Ẹ̀tọ́ mi ni kíní yìí. Ó ti. Tó fẹ́ fẹ́ tọ́ mi dùn mí. Ó fẹ́ ṣe pa nǹkan tó ṣe lẹ́ẹ̀kan. Ó dé jọ. Mọ̀mí. Sọ́lá. Máa. Mọ̀mí nínú ó ti tó. Ọlọ́dún gbogbo nǹkan tí mo ṣe fún Adébọ̀wálé. Kí ló tún fẹ́ kí n ṣe fún ohun tí mi ò ṣe? Èmi Adébọ̀wálé gbé obìnrin wá ká mi mọ́lé. Mo sọ̀rọ̀ báyìí ojú mi ní fọ́tìlì. Kí ló tún fẹ́? Mo gbégbé sáyé tèmi sílẹ̀ tí ẹni mò ń gbọ́ ní gbogbo ìgbà. Pẹ̀lú bí mo ṣe nífẹ̀ẹ́ tó. Mommy, it's okay. I know, Mommy, it's fine. It's okay. Ẹ má sunkún mọ́. Ẹ má sunkún mọ́. Ẹ wò, gbogbo wa la mọ ìwà àwọn ọkùnrin. Nífẹ̀ẹ́ Adébọ̀wálé o, mo wà nífẹ̀ẹ́ o. It's okay. Mommy, stop crying. Mommy, stop crying. Ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run, ẹ má kì í mọ́. Ṣebí èmi lélẹ̀ ilẹ̀gbẹ̀ yín. Tí bá ti rí mi ó yẹ kí inú yín máa dùn ní iṣẹ́ tí gbọ́. Ẹ má sunkún ẹ wò bọ̀dé lóde yìí ti gbọ́ ọ̀nà mọ́tò bóyá ẹnu ojú yín má ẹ̀kú bá yín pè sunkún ṣé ti gbọ́ ìpẹ̀lẹ́ ẹ má worry, don't worry, okay? You know I love you. Yeah? Kíní yẹn dùn mọ́ mi gan. In fact mi mọ̀ pé màá yẹn lè ṣe nǹkan tó ṣe yìí. But nǹkan tí mi fẹ́ suggest nísìnyí pé kí mọ́mí ṣì wà ń bẹ̀. Kọ́ ṣì wà ń bẹ̀ báyìí in the meantime at least tí ọkàn wọn máa fi lọlẹ̀ and then tó máa fi were settled because of all of this trauma. Àwa màá nígbà tí bá wọn sọ ni Ọlọ́run wá jẹ́ kó gbọ́ sí mi lẹ́nu. Yes. Okay, let's try. I just don't mind it. Don't rí mi. At least yẹn máa tún jẹ́ kó feel better. Ó tọ́ ló sọ. Yẹn. Kàgbà yẹn. Kí ló wá wà lẹ́ fáwọn boys wa? Bí n pa àwọn boys. Ibi ń pa yín. Ẹ mọ ojú ń jẹ lọ. Ibi ń pa mi mo ṣe ń bọ̀ nílé mi. Actually kò tí ì sí nǹkan kan nílé but ṣé kí n kọ́kọ́ fún ní fruits náà? But máa ní láti tètè lọ ní. Okay, all right.
Ẹ káàárọ̀. Ọkọ mi. Yes, ma. Káàárọ̀. Àdúpẹ́ yín lẹ ń dáná ni. Èmi ni o. Tí n bá ní kíyàwó ẹ̀ dáná fún mi. Ká ní òun máa pẹ́ débi iṣẹ́. Àwọn ọ̀rọ̀ pé ó ń yọ̀ ni. Wọ́n á tètè bọ́ sí kíṣìn nínú adáná tó yẹ. Actually, ó wù mí kí n jẹun oúnjẹ tẹ́ ń sè, but time ti lọ, mà ní láti wà lọ́nà báyìí. Juwon. Yes, ma. Kí ló dé tí ìwọ àti ìyàwó ẹ̀ tẹ́ fi gbọ́mọ ọ̀dọ̀? A lè tó bá gbọ́mọ ọ̀dọ̀, a lè máa ràn yín lọ́wọ́. Mọ́mí, ṣe rí ọ̀rọ̀ tẹ́ bí mi, ìyàwó mi ló lè dáhùn ọ́. Torí the last time tèmi àti ẹ̀ ní discussion yẹn, àwọn nǹkan tó ń sọ ò fi bẹ́ẹ̀ yé mi because ó ń jọ mọ́ kéèyàn máa ní trust issues pé obìnrin mi wà nílé pẹ̀lú ọkọ èèyàn àwọn kan. Ọmọdékùnrin wà kọ́. Ọmọkùnrin. Bùsọ́lá, mo ń bọ́kọ ẹ sọ̀rọ̀ pé kí nìdí tí ẹ fi gbọ́mọ ọ̀dọ̀? Ó ti fún mi láyà àlàyé kan pé ọmọ ọ̀dọ̀ obìnrin ìyẹn ò fẹ́ ìṣòwò ọmọ ọ̀dọ̀ ọkùnrin sí ẹgbẹ́ òun náà ojú ẹ̀ ò ní ìgbà ó máa ń jowú ní. Ibi tẹ́ bọ́rọ̀ dé yẹn, mọ́mí, ẹ wò, tá a bá ní ká continue ọ̀rọ̀ yìí, mi máa late ibi iṣẹ́. I need to go right now, mọ́mí. Tó bá dé. Wonderful day. Pẹ̀lẹ́, ṣé kò fọ́? Rárá, ó wà okay. All right, mọ́mí. Kenny, nice day. Babe, all right. Oh, what's that? Kí ló ṣe ẹ́? Mi ò mọ nǹkan tí mo fẹ́ náà. Kí ló fẹ́? Mo ti ṣe ó ti tọ́jọ́ mẹ́ta tèmi àti ẹ̀ ti súnmọ́ra wa náà. Arúgbó ẹ̀ ṣòkúta ṣàánú mi. Babe, ṣórí alẹ́ yìí, ó rẹ̀ mí gan. I am so tired. Mi tí ì lè ṣe kankan. Yeah. I can't even move my body. Pẹ̀lẹ́, ojú wa rè, mi kò fẹ́ kó move body ẹ̀. Kò sí problem. Èmi á ṣe gbogbo iṣẹ́. Máa ṣé bó ṣe wà yìí, position tó wà yìí, wọ́n fi yẹn lẹ̀. Kò wá báyìí. Èmi o, máa kárí gbogbo body, gbogbo stress, gbogbo iṣẹ́ yẹn èmi á ṣe. Gbogbo máa worry. Ṣó ti yẹ? Báwo ló ń ṣe báyìí náà? Báwo mo tún ṣe ń ṣe? Ṣé oúnjẹ ní easy food? Oúnjẹ níbi tí báwo? Gbára mi gbẹ bí mo ṣe ń feel, ara mi ò balẹ̀, ara mi ò lélẹ̀ bí mo ṣe wà yìí. Mo ṣáà lè máa rìn káàkiri kí n máa gbé kóńdó kiri. Láì ṣe pé ó níyàwó. Ohun nǹkan yẹn lóòótọ́ ni èmi níyàwó bò. Lálẹ́ just pretend as if you're still single. Kí ló ń sọ báyìí Sọlá? Báwo mo ṣe fẹ́ pretend pé mo single? Nǹkan tí mo ti mẹ́nu ẹ̀, tí mo ti mọ bó ṣe ń rí, tí mo ti mọ bó ṣe ń dùn. Wá dìsìn wá ní kí n máa pretend pé mo single, kò possible now. So ó sọ fún mi pé tí n bá travel fún bí 6 to 8 months nísìn, o ní lè máa dúró, àbí? Ní yàtọ̀. Ṣé bí mo máa mọ̀ pé lọ́pọ̀lọ́ mi máa mọ̀ pé ò sí Nàìjíríà, máa mọ̀ pé ò sí ìlú yìí, kò sí bí mo ibẹ̀ yìí ṣé mi ò lè rí ẹ̀. Èmi ni màá gbé ẹ dé airport, màá dẹ́rìí tó bá ti ń gun plane. So ọpọlọ mi máa ti wà fixed to that wípé o ò sí around o, kò dẹ̀ sí nǹkan tí mo fẹ́ ṣe sí pé wọ́n ló wà lẹ́gbẹ̀ẹ́ mi yìí náà. Láìkì kíní, kí ló dé? Àfi bí àfi ṣe lálẹ́ yìí o, èmi ò ṣe torí pé ó ti rẹ̀ mí. Good night. Sórí gbogbo nǹkan tó ń sọ yìí, èmi ò bẹ jìn. Àfi ṣe ni gbogbo tí ẹ̀ sì jẹ́ ká babe náà Sọlá. Òde jọ. Òde ìyá ló fi ń jẹ mi yìí o. Kó dé dá o. Inú ẹlẹ́dàá mi ò dùn. Òde jọ ní òde ṣàánú mi. Ń ṣàlè máa rìn kiri kí máa gbé kóńdó kiri kó dáná. Ṣé o ti lé ni? Bí ló ń sọ báyìí? Lọ fi rọ́ọ̀bù pa ó máa lọ. Tòótọ́. Èmi kí n lọ mú rọ́ọ̀bù kí n fi kí ni mo ṣe fún ẹ? Irú ẹ̀ṣẹ̀ wo ni mo ṣe tó fi máa ní kí n lọ mú rọ́ọ̀bù kí n máa fi pa lẹ́bù? Tó máa dẹ̀ fẹ́ fi rọ́ọ̀bù pa òun. Ó dẹ̀ jọ náà, wá ní mo má ṣe nǹkan kan ẹ̀yà.
Hey, baby. What are you doing? I'm just busy with some things. Okay. Okay. All right, well done. Sure. Mommy. Ẹ kú jókòó. Sori mo fẹ́ ṣe TikTok kan. Okay. Mo fẹ́ fi ẹ́ post lórí TikTok. Mo fẹ́ gbọ́ lẹ́bi gbóná. Mo fẹ́ kọ́ mọ̀ pé ọkọ ọmọ mi rèé. Àbọ̀ mi kí la fẹ́ ṣàfẹ́ jó ni àbí báwo? A máa jó ni. Mo pé mi ò fi bẹ́ẹ̀ mo jójó báyìí. Kọ́ ẹ̀ sori. Play ẹ̀ sìn. Kọ́ máa jó. Okay, wa. Ẹ fún ẹ ní effect to fine. Okay. Ṣùtìyà. Kálí rò fún ọ pé ọkọ ọmọ inú kẹrẹ. It's the red eye. Okay. Ọmọ. Wọ́n mi mo máa ń gbọ́ ní ojú ìgbà irú ayé wo lélẹ̀ láì ṣe pé mi ò níyàwó àti fọwọ́ kọ ìyàwó mi ogún ni tí n bá fọwọ́ kan bó ṣe wáyé ó máa kanra mọ́ mi. I'm just this is getting out of hand. Àbí kí ṣé ó tiẹ̀ mọ̀ wípé frustration ni gbogbo eléyìí fún mi ni. I'm getting frustrated. Àbí kí ni ìtumọ̀ pé èèyàn wá níyàwó tí àwọn nídìí irú eléyìí báyìí ò bá lè wà met? I'm tired. I'm really, really tired. It's getting out of hand. Yóò má ti lè boast pé ìyàwó mi ò kò sí level tí ó kì í gbé mi dé, kò sí orí ọwọ́ tèmi àti òkè ń lọ, kò sí eré tá a lè ṣe. Irọ́ ni, bá ti dorí ilé màmá kanra ni. Tired o, ti sú mi o. Kí o má ti lè imagine gbogbo máa ní bóyá bíbí kan máa bọ̀. Irọ́. Àfi kó máa tìyàn dànù. Àfi kó máa lóhùn ṣe, àfi kó ló ti rẹ̀ wọ́n. Irọ́ ló pa ọ̀rẹ́ mi. Bó má rí gbogbo àrà tí mò ń dá lórí TikTok. Mo máa fi ń while away time mà ni mo fi ń pa boredom. Ìwọ náà ṣàgbọ́n nǹkan tó ń sọ wọ́n níbi táyé bá yí sí. Ká bá wọn yí síbẹ̀. Yes now. Ìgbà tí mo fún wọn ní nǹkan tó fẹ́.
Bode ni ma. Bode? Yes, Bode? Yes, ma. Come in. Ẹjọ́ ìyàwó mi ni mo wá fi sùn. Mommy, I'm tired. I'm fed up. Àbí báwo lọ́kọ àti ìyàwó ṣe máa wà tí wọ́n ní súnmọ́ra wọn? Ìyàwó mi ti. Irú kí lèyí o, kò ṣe gbọ́ sétí. Irú kí lèyí o, kò tiẹ̀ ṣe gbọ́. Ohun tó ti ní lójú jọ lè ń bẹ. Bí irú èyí o, ọ̀rọ̀ tí ò ṣe wí fihàn kún ọ. Ọ̀rọ̀ tí ò ṣe wí fẹ́nìkan ni. Ìbẹ̀rẹ̀ ọ̀rọ̀ lámọ̀. Ọmọ pé ìbẹ̀rẹ̀ ọ̀rọ̀ lámọ̀. Ta ló mọ̀ gbẹ̀yìn ọ́? Ẹ̀rọ ayé ọ̀rọ̀ yìí ò ṣe gbọ́ sétí. Okay. Mummy, ibi lẹ wà. Ẹ káàárọ̀ mà. Ó tún múra tán. Mo ti ready láti Ibi iṣẹ́ yá. mi ti ń lọ. Actually, mo wò yín lẹ́ǹkan. Ó dà pé ẹ ṣì ń sùn. Mo rí pé ó rẹ̀ yín gan. So I didn't want to wake you. Ẹ pẹ̀lẹ́ mà. Ọkọ yẹn kọ́. Bọ̀dé, ìrágó tó lù ní. Òun ti lọ tipẹ́tipẹ́. Wọ́n á ṣáájú mi lọ náà. Bẹ́ẹ̀ ni mà. Time ti lọ. Yes ma, yes ma. Yes ma. Mommy, ní nǹkan tí mo fẹ́ sọ fún yín. Actually, mo ti break news yẹn fún Bọ̀dé. Mo sọ pé mo ti lóyún. Ẹ bá rí bínú ẹ ṣe dùn. Pariwo gan. Wá ṣeun. Ọlọ́run ṣeun. Ọlọ́run ṣeun. Ó yẹ ká celebrate. Celebrate. Ẹni sùúrù. Táwọn òbí yẹn tá retí tán bá ti dé lágbára Ọlọ́run. Gbogbo celebration la máa ṣe. Yes ma. Lágbára Ọlọ́run. Yes ma. Yes ma. So I need to rush. Yeah? All right. Okay, take care. Okay, mommy. I love you. I love you too, my Bye, baby. mommy. Have a lovely day. Thank you. Fúnra ẹ lùlù ló ń fẹ́ ló fojú. Fúnra ẹ lùlù mà ló ń pòjò wá. Fúnra ẹ lùlù mà ló ń fẹ́ ló fàjò. Ó ti gbàgbé o. Ó má ti gbàgbé o. Gbé ẹ lùlù tó fàjò. Orí ara ẹ̀ ni ó fàjò sí. Àìfúnra ló fi dàbí èyí o. Àìfúnra ló fi dàbí èyí o. Àìfúnra ló fi dàbí èyí o.
àìfura ló ń jẹ́ ká ẹ̀dógún. Àìfura ni ó jẹ́ ká ẹ̀dógún. Ṣé kìí ṣe pé ìfẹ́ ọkọ ọmọ mi ti fẹ́ máa rúbọ mi lójú báyìí? Etí wo ló gbọ́dọ̀ bá mi gbọ́? Ọkọ ọmọ bíbí inú mi. Hey. Ìfẹ́ oníbọ̀lọ̀ wà o, ara mi wà lọ́nà lọ́kọ̀ ẹ̀ ń ké, ìwọ ò dẹ̀ ká sí o, kò dáa kò dáa. Ó lè jẹ́ kí lè gbóná, láì ṣe pé mi níyàwó. Ó má sinmi, ó lè jẹ́ kí lè gbóná. Ìjọ wo mo fẹ́ ṣe gbogbo lè dá? Àwọn àgbà ń bẹ lọ́jà wọn fọwọ́ lẹ́rán, wọ́n ń wò ṣe ẹyẹ lóko, ibì kan ni ó padà já sí òwe ká máa wòye bọ̀ o. Àti sùn ní ìwà. Okay. Má lọ sùn sí ṣùgbọ́n. Àìka nǹkan sí ọmọdé ló ń jẹ́ kọ́mọdé jẹ̀bi, àmì máa mọ̀ wẹ̀yìn wò lórí àrìnsọ́nù. Ẹ fura lórí ọ̀rọ̀ yìí kó má dogun, ilé aláyọ̀ yó ó má padà dogun, ohun tá ò kà sí o ó lè mú ní jẹ̀bi o. Bọ̀dé,
Show the Yoruba. Come on, give me a hug. Oh, sweet baby. How are you? Fine, Claude. O tètè dé láti bí iṣẹ́. Mo ní kí n máa bọ̀ lẹ́kìn títí wàá bá bébí mi. Ṣé mo pé mo ti mí sí yín? Claude, o lè máa lo ẹ fún bébí ẹ náà. Má lo ẹ fún mi. Pè mí lórúkọ náà. Orí mi fi, let me feel young. Ṣé o mọ̀ pé mo ti mí sí ẹ ni? Better. Mo gbọ́ hàn ìyàwó ẹ̀. Ìyàwó mi. Ṣé bọ́mọ mi ti dé ṣá? Ṣé ẹnu sọ láti dé ni? Kò yẹ kó ti dé náà. Okay. Mo lò fún ẹ ní. Sí wàhálà. Ibẹ̀ láti máa bẹ̀rẹ̀. Oh yeah. Oh, bó ṣe fẹ́ punish mi nílé. Yeah, that's how I'm gonna punish you. I'm gonna punish you. Bọ́dé, ṣorí nǹkan tí bọ́ọ̀yì ṣe. In fact, a twist yẹn gangan ni ó ń yà mí lẹ́nu. The twist is unbelievable. It's good. Ọkọ mi. Babe, o ti dé ni? Yeah. Sure, okay. I'm good. Ó mà tètè délẹ̀. Yes, ó yá mi ní much láti ṣe níbi iṣẹ́ lẹ́nu, so mo ní kí n tètè máa padà mọ́lé. Bẹ́ẹ̀ ni ma, yes ma, ṣé wàá okay? Yes ma. Yes, ma. Oh. Ṣé wàá okay? Okay. Good. Mọ́mí, Ọkọ mi. ìyẹn àti movie. Sórí movie tá à ń wò yìí, ó wà very interesting. Sórí boy yìí, ọmọ burúkú ni o, ó kò ń dá àwọn òbí ẹ̀ láàbò ni. Àti gbọ́. Mọ́mí, èèmọ̀ kan, wọ́n wà ní kò tí fẹ́ gba ẹ̀wọ̀ yìí. Kí ló fẹ́ gbà lọ́wọ́ mi? Kò sí nǹkan tó gbà tì lọ́wọ́ mi. Sọ. Ẹ ṣọ́. Okay. Èèmọ̀ kan tó ṣẹlẹ̀. Ṣé rí ọkọ yìí? Wọ́n wá bá mi ní ọ́fíìsì lẹ́yìn. Wọ́n bẹ́ẹ̀ ni. Adébọ̀wálé. Yes, mommy. Ó wá bá ẹ lọ́fíìsì. You calm down now. Wọ́n ní kí n jọ kí n bá wọn bá yín sọ̀rọ̀. Báwọn ti realize mo kàn mistake tán. Pé kí n jọ kí n dáríjì wọn. Mo ti dáríjì. Mo ti dáríjì. Ẹ ti dáríjì wọn. Mo ti dáríjì. Ẹ ṣé. Wọ́n wá ní kí n bá wọn bẹ̀yìn pé kí n padà sílé. So mo kí n ṣe kí ni? Padà sílé náà. Kí n padà sílé? Yes. Dúró, ṣé o fẹ́ gbàbọ̀dé fún mi ni? No, I can't do that. Tó o mọ nǹkan tí Adébọ̀wálé fojú mi rí? Rárá o. Mi ò lọ síbi kankan o. Mi ò lọ anywhere. Promise mo pé màá bá yín sọ̀rọ̀ pé ẹ̀dẹ̀ máa gbọ́ pé máa padà sílé lálẹ́ yìí. Ẹ jẹ́ kó mọ̀ ipò ti bá mi sọ̀rọ̀ pé mi ò padà. Wọ́n fi mí náà bí tí mo wà yìí o. Ibi tí mo wà yìí ó tẹ́ mi lọ́rùn. Mi ò lọ sílé o. Bọ̀dé, gbọ́kàn tí ìyàwó ẹ̀ sọ ni. Mọ́mí mo kúkú ń gbọ́. Gbogbo nǹkan tẹ́ ẹ̀ sọ pátápátá ni mo ń gbọ́. Babe, ní sùúrù, okay? Ó dàbẹ̀ ní pé you would have to revisit this matter. Because as it is, ó ṣáà gbọ́ gbogbo nǹkan tó ń sọ. Mom is an adult. And I mean, she should be able to make her decisions for herself. Ṣòtìyẹ, Jọ̀túrọ̀lọ́, let's respect her decision now. Bẹ́ẹ̀ni. Yes. Nǹkan tó wọ́n ló máa sọ nìyẹn. Kí ló fẹ́ kó sọ? Babe, okay. Ṣé mo jẹ́ bí arògbó ni? Mi ò mọ nǹkan tó tọ́ fún ìgbésí ayé mi ni. Wo Nísọ́lá, tó wáyé pé mo ti sú ẹ torí pé mo wà nínú ilé ẹ. Sọ fún mi, màá kẹ́rù mi màá máa lọ. Ṣé mo ti ní alára ni? Ó sì ẹ má bínú ma. Tó bá jẹ́ bẹ́ẹ̀ tí mi ò sú ẹ, mo fi Ọlọ́ọ̀bá bẹ̀ ẹ́. Wo ayé ò ní gba ayọ̀ àti ìdùnnú lọ́wọ́ ẹ o. Jọ̀jọ̀ fi mí lẹ̀ bí tí mo wà yìí. Babe, ní sùúrù. Ṣòtìyẹ. Wo. I know that you must be tired, okay? So let's go inside now. Go and freshen up, quickly. Change. Let's go inside. Ṣó nígbà tí Adébọ̀wálé bá pa mí. Babe, tó bá sọ di motherless. Adébọ̀wálé bá wò. Wọ́n bí ìyá ẹ̀dá kó pe aago mi. Wọ́n bí dáa. Inú ìgbọ́wọ́ ibi tí mo wà yìí ọkàn mi balẹ̀ o. Inú mi dùn lójoojúmọ́ ni. Ṣó rí bí mo ṣe ń glow ní bọ́kàn mi ṣe balẹ̀. Mo ń jẹun lásìkò.
mẹ́sẹ̀jì mo sì ń lórí fóònù kan. My darling body. Ṣé wà okay? Mo fẹ́ jẹ́ kó mọ̀ pé ìbálòpọ̀ àárín èmi àti ẹ níjọ́sí ó ti dọ̀yún mo dànù mo ti lóyún ojú mi ò dáadáa mo ti lóyún and mi ò ní fẹ́ jẹ́ kí ọmọ mi mọ̀ so ó máa wù mí pé kí èmi àti ẹ̀ ká travel out of the country kí ọmọ mi tó mọ̀ mo ti pa mí. Are you actually my mother? You are a disgrace to motherhood. And I regret the day I set my eyes on you. I know you fuck with me. Joe kò bí sórí sọlá jọ. Mi ò mọ bó ṣe ṣẹlẹ̀. Èṣù ni ìjọ ọkọ mi. Jọ dáríjì mi. Please dáríjì mi. Ọkọ flush. It is too late. No, it's not. Ṣé ìgbóhùn nǹkan tó wà lẹ́yìn? Ó ti kọjá. Ó ti kọjá dáríjì. It is too late. Sí, Jọ. Kí ayé tó máa fi mí ṣe lẹ́yà. Kí n tó dé lẹ́sìn àgbáyé. I will get rid of you first. Ọkọ mi jọ. Àkọ́kọ́ pa yín náà. Nítorí. I'll get rid of it. Má ṣe. Don't! Yes! I am going to kill you! I am going to kill you! Yes! I will kill you! Don't say a word! Come to me. Èmi rẹ̀ adé. Mo ti fọwọ́ ara mi ṣera mi. Ẹni níbi sọ́lá tí ìfọwọ́ ara mi bọ́. Ṣé kò wáyá jẹ̀sìn ló wà yìí? Àbí tí wo ló gbọ́dọ̀ bá mi gbọ́? Ṣẹlẹ̀ o lábẹ́ ọ̀run yóò nǹkan ṣẹlẹ̀ o nínú ìgbéyàwó ìṣe wa ló jẹ́ ká lè gbé dalẹ̀ láìláì lágbà wọn. Ẹ fúnra o lóbi ọ̀rọ̀ yóò ẹ fúnra o kóhun tó dá máa lè bàjẹ́ o beyond repair kó tó kọjá àtúnṣe.
lọ́wọ́. Ẹ fura o, lórí ọ̀rọ̀ yóò. Ẹ fura o, kóhun tó dá máa lè bàjẹ́ o. Beyond repair, kó tó kọjá àtúnṣe. Ọ̀nà rẹ̀ má kọ́ mi mọ̀ mọ́ ohun tó ní gẹ̀gẹ̀ òhe. Ẹdìyẹ tó bá sábà lórí ẹ̀yìn máa ní pọ̀ mọ́ òun kàǹgọ́ sí ní ó padà sáyédòkun. Kòkòrò ìfẹ́ oníbọ̀lọ̀ àó ara mi wà lọ́nà lọ́kọ̀ ẹ̀ ń ké ìwọ ò dẹ̀ ká sí o kódà. Ó lè jẹ́ kí lè gbóná